Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ọlọ́run ní ọba wa tún ṣe kò sí ẹ̀yà kankan nù mẹ́tẹ̀ẹ̀ta àfọ̀bọ́ tó ní wá ní kọ́yàn fún wa. Tinubu à ń gbére rẹ̀ ń gbọ́ sí a Àtìkù ọmọ Haúsá ni ìyá ìtọ́lọ́wọ́ Haúsá àjìyà mọ́ ọmọ òjìyà mọ́ àfẹ́mọ́ kọ́wọ́ àwọn ará òkè àwọn aráàlú èbó kọ́mọ wálé wa sọ́pọ̀ àwọn náà lọ Nàìjíríà wọ́n fẹ́ lọ ṣe dáadáa làfẹ́ wàhálà yìí ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí wọ́n kàn fìyà jẹ wá ni Ọlọ́run ní ọba aláàánú kọ́ríyàn fún wa lórílẹ̀‐èdè yìí wàhálà yìí tó gẹ́ àwọn àròwó ṣiṣẹ́ àròwó tajà ọjọ́ òyà àwọn ọmọ wọn lọ sùkúù wọn bẹ́ẹ̀ ń lé wọn bá wa yà sí wọn láti yẹjọ́ yìí sọ Ọlọ́run ní kó yàn fún wa o àjìyà lọ́wọ́ Haúsá mọ́ kódà àjẹ ti yíbo gan. gbogbo kọ́ńtì ni ló ní problem lásìkò yìí kì í sọ ọ̀rọ̀ Nàìjíríà nìkan torí máa ń travel káàkiri mo dẹ̀ mọ̀ bí kan ṣe bọ̀dá àwọn kan gbé ìjọba lórí àwọn gbé ẹbí lórí gọ́ọ̀mẹ̀ntì ni bọ̀tẹ́ tó bá mọ tó ń lọ wọ́n mọ̀ pé kí n ṣe gbogbo ní fọ́ọ̀tì gọ́ọ̀mẹ̀ntì èmi náà gbé kẹ́kẹ́ kéèsì kòró tó ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ní reflect lọ́dọ̀ wa ń sìn ní gbogbo the world ni wọn kò yáwọn èèyàn tó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Adékúnlé ọmọ alájà ọmọ ìyálọ́dà general kò sọ ọmọ náà o nínú gbogbo candidate kò sọ ní tó lè mú a rí àwọn example kan go to the Lagos èmi máa ń tajà lẹ́kọ̀ọ́ so businessman ni mí so there is so many things tó ṣẹlẹ̀ development mo rí lẹ́kọ̀ọ́ kò tó fẹ́ni sọ tí ó sú ẹ̀ throughout Nigeria tọ́dẹ̀ tó accommodate èèyàn tí Aṣíwájú ṣe lẹ́kọ̀ọ́ tọ́dẹ̀ fàyè gbọ́dọ̀ so many ẹ̀yà kò sẹ́ni tó lè ṣe even though òbí tó gba orí agbágbé tẹ́ ń kó káàkiri kò lè ṣe àwọn agbásọ̀ Port Harcourt 1 million 2 àti sọ́ọ̀bù àtowó àárí àìmọye yíbò tó yọ ìlẹ́kọ̀ọ́ tó ń lo igwe kankan wọn ń jayé káàkiri wọn ò lè gbà Aṣíwájú Bọ́lá Ahmed Adékúnlé ọmọ olódòdẹ ó dùn mí pé mi ìwọ bùbá lónìí ẹ bá rí lógo ẹ fìlà ẹni mande. ìbẹ́nu ẹni tó wà lórí àga náà mọ̀ ń so Yorùbá ní afẹ́ kó mọ̀ ní so. Yorùbá lẹ fẹ́. Yorùbá ló kàn. ló kàn o Ìgbò ti ṣe Haúsá ti ṣe Yorùbá ló kàn. èmi ò sẹ́ni kẹ́tù bá láti dáa tí ó bá wa ṣe dáadáa ni ẹni tí ó bá wa ṣe dáadáa torí APC lẹ́ni tó bá wa kọ́ bì APC ni kó tó di pé ó kú ṣùgbọ́n tí ó tún ṣe tí ó tún dáa jù báyìí lọ ní kọ́lọ̀ ń bá wa gbé bẹ̀ ọ̀yẹ́ nìkan láàyò Tinubu ni o òun náà Yorùbá ni òun náà mọ gbogbo bí bàtà ṣe ń ta wá lẹ́sẹ̀. If Nigerians know what is good for them, they should vote en masse for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. And this time around, we need to vote for somebody who has antecedents. All of those people that you mentioned, they have antecedents. What are the antecedents? Obi was governor in Anambra for 8 years. How did he meet Anambra? Kwankwanso was governor in Kano State. What did he do? Atiku was our first president. Many of our national monuments, Atiku was the chairman of NCP and he sold them off to himself and to his cronies. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. He was a senator in the Second Republic. I'm sorry, in the Third Republic. Between 1992 and before Abacha came in and... No, Abacha and Babangida. Yeah, no, Abacha. So he was a senator before he came back to become Lagos State governor between 1990 and 2007. And between 1999 and 2007, we all know what he did to turn Lagos around. When Aṣíwájú took over in 1999, Lagos LGR was 600 million naira. And by the time he was leaving in 2007, he had raised that LGR to 14 billion naira. I don't know what percentage we can get from that. So it's that kind of a person. We need a president who can create wealth, who can provide employment, who can ensure that our education works, who can ensure that we have healthcare that is affordable and that is qualitative for all Nigerians. And based on what Aṣíwájú has done in Lagos, he has done all of those.
If he has done it at the state level, let us give him an opportunity to do it at the national level too. It's unfortunate that we are expressing these insecurities. And this security did not just start. We've been experiencing it. But it just appeared to skyrocket during the admission of this government. And this government that has invested heavily on acquiring ammunition so that they can quench. And as we speak, bandits in Kaduna and some other areas know what they are facing because Nigerian army, I give it to them, they're actually selling them every day. I just hope that whatever the government has been able to do, under governments that come in, hopefully, as well as Tinubu, we're able to build on it, and insecurity will become a thing of the past in Nigeria. But let us get this right. There's no way we can do away with insecurity. In America, every day, we hear of shootings almost every day. It happens. But what we are saying that we should have a government who will be able to at least anticipate these things and do something to prevent it. So if we have pockets of insecurities, that's understandable. It's not that we begin to have insecurities all over the places. So we hope that the government coming in will be able to stem the tide of insecurity in Nigeria. Ṣé Tinubu ni màá dìbò fún? Torí pé Yorùbá ni mí. Mi ní lọ dìbò fún ìlúkulù o. Kí ló kẹ́ yí yíbò yẹn? Ìgbà tó ṣe gọ́fìnà nílùú wọn kí ló ṣe ń bẹ̀? Tinubu ni màá dìbò fún. Mi ní dìbò fẹ́ lómi o. Tó ọmọ Yorùbá tó bá ti tàbó rẹ̀, ó tàbó rẹ̀ ni. Ẹ má jà tàbó wa. Tá a bá dì fún un, bá sọ pé àbáyà bó ṣe dáadáa. Ìgbà tí Ayọ̀ Ọbásanjọ́ tó wà ń bẹ̀, Yorùbá ṣe yàtọ̀, nǹkan yàtọ̀. Túká ló wà lọ dì fún yíbò lọ. Tinubu lèmi ó dì fún o. Bàbá Ìyábọ̀, ó máa tẹ̀ fún. Làwọn ọmọ mi ó tẹ̀ fún. Òun ọkọ mi ó tẹ̀ fún. Tinubu ni mo bá lọ. Economics Nàìjíríà kò tiẹ̀ dá rárá lọ́wọ́ tá a wà yìí. Kò tiẹ̀ dá. Ebi ń pa àwọn èèyàn kò sóúnjẹ ìlú. Àwọn èèyàn òdo ẹni ń jẹ ẹ̀ẹ̀kan gan yóò máa dúpẹ́ fún Ọlọ́run ní lọ́wọ́ tá a wà yìí. Kò sóúnjẹ ìlú, ebi ń pa àwọn èèyàn. Kọ́ bá wá solution sí i. Mi lè dìbò fún Ìgbò, mi ò ní time láti dìbò fún Ìgbò. Torí Ìgbò nísìnyí ọ̀dọ̀ wọn á gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó ń para wọn bí ìwèrè. Ojoojúmọ́ náà para wọn lọ́wọ́n à ń gbọ́. So every Monday wọn ń jáde. Èmi sì kẹ̀rẹ̀ sáìdì ibi tí mo wà Delta State ni mí. Delta dẹ̀ kẹ̀rẹ̀ sáìdì Yorùbá ni. Tó bá tó àsìkò yẹn á mẹ́ni tá dìbò. Orúkọ mi ni Engineer Olúmídé Àjàyí. Economy Nigeria ti lulẹ̀. Then we need somebody to help us revive it. And then tó lè ṣe ní oní Tinubu. We will do better. Èmi àti ìdílé mi Tinubu ni. Ẹni tó bá wọ nǹkan tó ṣẹlẹ̀ lÉkòó, a mọ̀ pé tó bá dórí àlééfà president, things will be better. Kò lè ṣe tán o. A lè sọ pé he is not Messiah, but I try. A better later why ṣe rí economy. Ó máa try nbẹ. So far, that man tó vice yẹn is an agric economist. So mo sì mọ̀ pé nípa nǹkan ọ̀gbìn, nǹkan oko, lórí ìyẹn wọ́n máa take care. And Yorùbá sọ wípé tó ń jọba tí kò nínú ìṣẹ́ tí bù ṣe. Then once the party proof ohun ọ̀gbìn, àgbẹ̀ things will be better. Although economic to down in Nigeria nìkan is the whole world. It's global problem. But tó ń bá débẹ̀ pẹ̀lú knowledge yẹ, things will be better. Security wise, ṣe rí tí bí n pé ìjọba tó wà ń bẹ yìí, ìjọba Hausa ni. That is why ìdáná pápá àwọn èèyàn burúkú yẹn ló jẹ́ kí criminal kó máa increase every day. But mo believe tó bá débẹ̀, àwọn mọ̀mọ́ ṣe máa kọ̀ bọ̀ ẹ̀. Ó máa mọ̀mọ́ ṣe máa kọ̀ bọ̀ ẹ̀ because everybody ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. A sì mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ tó fún wa ní problem yìí, Hausa ló kọ̀ sí ẹ̀. And àti wá kọ̀ bọ̀ ẹ̀ báyìí kò easy fún wọn láti kọ̀ bọ̀ ẹ̀. Until we have to have a change of government. We don't have it. We are seeing that same problem.